Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ ìtẹ̀kùtẹ̀ sórí péèjì mi, èmi iṣẹ́ gbé hàn ya yín, Ọlọ́run gbọ́, nǹkan ń gbọ́dọ̀ gbéraga ni, wàláì tàláì. Ṣé rí òótọ́ èyí tí ẹ fẹ́ fèsì nísìn, òun lẹ́ padà lọ rí, unfortunately, àwọn reality tẹ́ ń fight, òun lẹ́ ń fèsì lọ́wọ́ báyìí. Bẹ̀ ó pè yín kẹ́ wá battle pẹ̀lú rẹ̀ ń bì, kẹ́ dẹ̀ lọ rí face ẹ̀ in the real life ju kẹ́ fèsì reality lọ. Èmi ò, you see, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, I'm a kind of person that God just decided to bestow this grace upon me. Ẹ rí i pé mo sọ pé when I was praying for gifts, I was actually confessing prophecies, speaking in tongues, interpretation and all of that. That God intentionally gave me word of knowledge, word of wisdom. Why? Because ó wà lára àwọn gift tá àti ẹ̀ kí ń rẹ́kọ̀n pẹ̀lú. Sọ̀rọ̀ mi yé yín. Èmi ò ní ṣàlàyé ara mi, bẹ́ẹ̀ mo mọ̀ wípé ní ìní ṣe zina tí ń fi lọ rè bọ́ lọ́hùn. Ṣó yé yín? Èmi iṣẹ́ gbé hàn ya yín when it comes to wípé kéèyàn ò páyà Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ yín, ìrìn àrè ti ba yé yín jẹ́. Ẹ wá buwọ́ lẹ́rán bí ìgbà wípé ẹ̀yin ni innocent. Sọ̀rọ̀ mi yé yín. Ẹ kó òṣì dànù. Ọ̀pọ̀lọpọ̀ yín oko búlẹ̀ ń dó kiri lẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ rí ẹ wà nílé ọkọ ni. Àwọn ọmọ young guys ènìyàn mi bá yín sùn. Ẹ rè ronú pìwàdà. Kẹ́ ẹ kó òṣì dànù. Ẹ wà ní tẹ́lẹ̀ kan sáré ké, wọ́n sáré bè, wọ́n pẹ̀lú ti ọkàn àwọn èèyàn. Sọ́kàn yín ò ti polluted kó tó di wípé èmi sọ̀rọ̀ tèmi lórí afẹ́fẹ́. Mo béèrè wò. Sọ́kàn yín ò polluted náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀yin ni kẹ́ ẹ di titun nínú èrò inú yín. Ṣó yé yín bá òun? Kẹ́ ẹ transform, kẹ́ ẹ wà transformed. Sórí gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀tẹ̀kùtẹ̀ sórí péèjì mi, èmi decent jù yín lọ. Ọlọ́run bá ń gbọ́ ìwé gbúdọ̀ mọ́ àná ṣàrẹ̀ èèyàn lórí afẹ́fẹ́ ni. Ẹ rè wá bí jókòó sí. Bẹ́ẹ̀ ni, ọkùnrin bá fẹ́ yàwó tọ́pọ̀, kò sì ṣẹ̀ṣẹ̀, polygamy ṣẹ̀ṣẹ̀. Mo sì ti sọ fún yín, gbogbo ẹ̀yin ẹlẹ́sìn tẹ́ ń tẹ̀tẹ̀kùtẹ̀ sórí péèjì mi, ẹ bá mi wá àwọn verse. Èmi iṣẹ́ gbé ẹyin nù kéèyàn ka ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run bá ń gbọ́ ìgbọ́dọ̀ gbéraga ni. Mi iṣẹ́ gbé ẹyin nù bíbélì. Torí tí ń bá ń ṣe, mo máa ń ṣe with all my strength and my might ni. Ṣùgbọ́n wípé kẹ́ wá feel pé lànà gbàgàdà bí ilẹ̀kùn lé ńlá, ẹ máa sọ pé nǹkan káwọn nǹkan kíkan, ń pollute ẹ̀mí wọn. Kí wọ́n tó bí mi kọ́nà ọkọ yín tí ń kóye ìyàwó tó wù wọ́n jọ. Gbogbo ọkùnrin tẹ́ bẹ́ lórí tẹ́ gún lọ́bẹ tẹ́ góko wọn dànù. So ti stop wọn tí wọ́n bá fẹ́ yàwó. Àní ẹ ṣe normal, ẹ dó ọkọ yín, ẹ play right, ẹ play part yín tó yẹ kí ẹ play lábẹ́ ìbẹ̀rù àtòrí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ ní ṣe yẹn. Fín ìdí kókó lẹ́mọ̀ wá kiri lẹ́lẹ̀. Fín ìdí kókó yín lẹ́mọ̀ wá kiri. Àwọn míì náà tí ẹ náà fi ìránṣẹ́ Ọlọ́run, ń jọba ṣe show fún ìyàwó ìránṣẹ́ Ọlọ́run báyìí. Ìmí inú wọn block mi. Àwọn ní ọba ṣẹ́ ìránṣẹ́ ọkọ wọn jẹ́ tí ń dàǹbarú ṣẹ́ ìránṣẹ́ ọkọ wọn látàrí kí wọ́n mọ̀ gbóbò pamọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run báyìí ni wọ́n ń jí yòòbò. Kí ló wá kàn yàn bẹ́ẹ̀? Ńgbọ́ jẹ́ pé jẹ́jẹ́ wọn ni ẹ̀yàn ẹni tí ń yàn. Ńgbò sì délé wọn tán torí wípé ní gbogbo wọn ò lè ní méjì. Ó sì bẹ̀rẹ̀ sí ní hùwà burúkú. Gbogbo tí wọn ò fàyè wọn fún Jésù táàtì ìrọ̀kàn wọn jèrè wà nínú Kristi. Ìránṣẹ́ Ọlọ́run tí ń tòsí wọn ni ó jẹ́ kí wọ́n ronú pìwàdà. Ńgbò jẹ́ pé gbà tí ìránṣẹ́ Ọlọ́run ò róbòdò, tí ò rọ̀ múmu, tí ò rọ̀ mú tẹ̀, tí ò róbò tọ́ bọ̀. Bó ni ò ṣe ní mọ́ dóbò ẹni tó yọ ọmọ wàásù yìn rere fún. Ńgbọ́ jẹ́ wípé gbogbo wọn tó yẹ kí wọ́n ṣe normal pẹ̀lú rẹ̀. Gbogbo wọn àwẹ̀ ológójì ọjọ́, ológójì òru ni wọ́n ń gbà kiri lẹ́lẹ̀. Wọn ò sì bọ́ nègé, wọn ò spiritual. Gbogbo wọn kò sí ìtọ́kọ rẹ̀ bá ń lé nínú gbogbo wọn. Mo béèrè wò. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ kó àtòbò ni wọ́n máa ń sọ̀rọ̀ sí. Wọn ò mẹ́ni tó invite yín sórí péèjì mi. Gbogbo obìnrin tí ó bá dó ọkọ rẹ̀ tó fẹ́ ní ṣùlọ́kà, irú obìnrin kò ní gbàlà. Ni ó fa gbogbo the reason why we have unbelievers on the street. Ìránṣẹ́ Ọlọ́run tó yẹ kí wọ́n wàásù èèyàn, kán jèrè ọkàn èèyàn fọ́lọ́run. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run ìyòbò tí ń jẹun kò jẹ́ wọ́n lè fìgboyà wàásù. So gbogbo wọn tó yẹ kí wọ́n wàásù fún, gbogbo wọn ni wọ́n tún rè toast. Gbogbo ìwádìí sọ ata yán. Ìyàwó yín tí ń gbóbò pamọ́ fún yín tí ń ba ayé yín jẹ́, wọ́n máa wórí péèjì tèmi, wọ́n máa lẹ́nìkan kan kọ̀kúkọ̀. Mo rò pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bóyá ṣe ni wọ́n bọ́ bàtà lé wọn lórí ni ò bá yàn fúnra wọn ni wọ́n fọwọ́ ara wọn kó bàtà tí wọ́n kó sórí kò tiẹ̀ sí ń tọ́kàn mi. Torí èmi decent jan yàlá ya yín lọ. Ọlọ́run bá ń gbọ́, ń gbọ́dọ̀ gbéraga ni. Ẹ kó ṣì dànù. Àwọn okó tó yẹ ká ẹ dó ẹ̀ ní dó. Ọkọ yín tó yẹ ká ẹ dó ẹ̀ ní dó. Ẹlòmíì náà bọ́ pátá, á lóun bọ́ pátá dó orúnkún ló máa bọ́ pátá dé.
kó má bàa ráàyè lásẹ̀ dáadáa. Wọ́n náà ń gbààwẹ̀, ń gbàdúrà, gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó yẹ kí wọ́n róbòdò kọ́kàn wọn ó balẹ̀ kí wọ́n lè rí wàásù wà dénúdénú, àìnífọ̀kànbalẹ̀, wọn ò ní psychological rest, wọn ò ní emotional settlement nínú ọkàn wọn, kò jẹ́ wọ́n lè rí wàásù wà. Àwọn míì tí wọ́n fayé wọn fún Jésù tí wọn ò tí wọn ò ṣe, wọn ò ráyè ṣe follow up fún wọn, wọ́n tún padà nínú ayé tí wọ́n ti ń bọ̀. Nígbà jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run tó yẹ wọ́n ṣiṣẹ́ ìránṣẹ́ wọn wàásù fún wọn, ebi òbó ń pọ́n. Nígbà bá wá múra tí wọ́n kọ́ mú dọ́rùn, tí wọ́n kọ́ mú dọ́rùn, tí wọ́n rọ ọ́fíìsì tí wọ́n náà fẹ́ rè ṣe counseling kí wọ́n tó débẹ̀, hàn ni wọ́n tó máa counsel pásítọ̀. Nígbà bá jẹ́ wípé bí òbó ti pa pásítọ̀, pásítọ̀ ọ̀rọ̀ mú rí, ìrólẹ̀ lómi ó rò mọ́ yà nú ilé. Tí gbogbo ẹ̀ wà, tí ó wà flat pa mọ́lẹ̀, a sì máa sọ fún ẹ̀dùn ọkọ yín. Ṣé ẹ rí àwọn ọ̀rọ̀ tèmi? Ọgbọ́n àtọ̀run wa ni heavenly wisdom. Ọlọ́run ló fún mi. Ọlọ́run bá ń gbọ́. Ẹ̀dùn ọkọ yín, wọn ò ní sọ yẹn. Àwọn tó ń sọ̀rọ̀ okó àtòbò ni wọ́n mọ àtàkì. Mọ̀ tí mo tọrọ data lọ́rẹ́ nínú wọn. Irú yìí tọkọ kọ́mẹ́ǹtì ní ìsìn tí ń bá sọ pé ń bọ́ bàtà lé lórí ní ìsìn àbó ń fún rẹ̀ lọ́fọwọ́ ara rẹ̀ kò bàtà sórí, wọn ò ní mò ń bu. Èmi ń ṣẹ́gi hàn ya yín. Ọlọ́run gbọ́. Kẹ́rẹ̀ ìwábi jòkó sí ẹ̀dùn ọkọ yín. Gbogbo òṣòro okó àtòbò tó bá tán nínú ìrìnàjò ayé, 80% of our problem ó ti máa wà sọ́ọ̀fù. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n ń ṣiṣẹ́ ìránṣẹ́, tí wọ́n ní problem nínú iṣẹ́ ìránṣẹ́, problem òbò lẹ́lòmíì ni. Gbogbo ọkùnrin tí wọ́n ní iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n fẹ́ yàwó pamọ́ yìí, àwọn ìyàwó wọn ní gbóbò pamọ́ tí gbèsè ayé wọn fi rí bẹ́ẹ̀. Ẹ mọ̀ bó ẹ gbé pamọ́, wọ́n sì ti fẹ́ yín lé. Ẹni wọn ò fẹ́ lé ọ̀tọ̀. Ẹ wá péjì àti ń sọ̀rọ̀ okó àtòbò, ẹ lọ ń sọ̀sọkúsọ. Kí lẹ́yìn gbọ́gbọ̀kúgbọ̀ sí? Òkùnkùn sísọkúsọ ìgbọ̀kúgbọ̀ ló wà. Ntọ́ ọba gbọ́ tó process inú ọkàn rẹ ni. Mo béèrè wò. Ṣe kíkẹ́, ẹ pàfàtì, ẹ ń pẹ̀lú ti ọkàn wọn, ẹ ń ṣe kíníkan wọn. Àlẹ́ mi ìṣẹ́gbé hàn ya yín nínú pé kéèyàn lábí orí ọ̀fẹ́ Ọlọ́run, kéèyàn ó ṣe ń tọ́lọ́run fẹ́. Ẹ̀yin ni ẹ rè wábi jòkó sí kẹ́ ẹ tó lé yín. Ọkùnrin tí ọba ní dóbò mí gan yóò níbi tó ti tí wọ́n tó dó ọkùnrin dènú ilé tó fò pé kí ló ń tó ń wá kiri. Bóbò ilé bá ti ẹ̀ṣù yọ̀mọ̀ bí ó ṣe sọ̀rọ̀ ara ẹ̀ sí. Bí ṣe kọ́ máa wẹ̀ ọlọ́jọ́ mẹ́ta kórí bí refresh oko rẹ̀ yọ̀mọ̀ tí ó ṣe. Ẹlòmíì ti dó ọkọ ẹ̀ kán ìní ìsìn. Bóyá mo ti gùn mọ́ àyà mi. Wọn ò ní dó ọkọ wọn. Wọ́n mọ̀ wá bíbélì mọ̀ yá kiri lẹ̀lẹ̀. Wọ́n mọ̀ bind and cast, wọ́n mọ̀ cast devil, wọ́n mọ̀ bind the devil, wọ́n gan devil. Gbogbo ẹni tí ó bá ti dó ọkọ rẹ̀, devil ni. Devil obìnrin tó àwẹ̀ nígbà lójoojúmọ́ tí ó gbà fọ́kọ rẹ̀. Àwọn míì báyìí ṣẹ̀ṣẹ̀ mọ̀ obìnrin ni. Wọ́n mọ̀ fọlọ́run bá nà bí wọ́n mọ̀ dọ̀bálẹ̀ ọkùnrin tó dó òbò tó lẹ́tọ̀ sí. Òbò tọkùnrin bá ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀bẹ̀ kò tó dó, òbò yẹn ò lè help brain ẹ̀. I'm telling you, òbò tó wúlò fún ọpọlọ ọkùnrin jù, ó ní òbò tó dó ní àkókò tó wù dó àti òbò tán pé kó wá dó. Òbò tọkùnrin ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀bẹ̀ dó tí ń dọ̀bálẹ̀ ẹsẹ̀ 1912, ẹsẹ̀ 1930 tó ti ṣẹ́ ní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń rántí pé ọbú mi ń jẹta ọbú mi lánàá. Mòrá rẹ̀ ó ti drop gbogbo àwọn hormones ara ẹ̀, àwọn endorphin, àwọn oxytocin, àwọn èwo ni AIG, immunoglobulin, gbogbo wọn ó ti drop. Mòrá rẹ̀ ó ti drop bí 5%. Òbò gan kò lè gbádùn ẹ̀ mọ́. Ẹlòmíì ó korun sóbò ṣìkìtì, ẹ rò pé fẹ́ fi di Ghana weaving ni. Gbogbo ẹ̀ ó wà rí ṣùkùtù, omi ó tún wá, wọ́n wá tún wá tọ̀ tí wọ́n tàǹbà, omi ó wà tún sápamọ́ nínú irun, gbogbo ẹ̀ ó wà mú ooru tẹ́ntẹ́ntẹ́ntẹ́n. Ìyípa táwọn ní bọ́ kátẹ́gùn fẹ́ sóbò kó clean, kó smell nice. Wọn ò ní ṣe yẹn. Èmi tí mo ń ṣiṣẹ́ mi lálàáfíà níbi tí mo wà ni wọ́n mọ̀ wá ní mọ̀ sọ̀rọ̀ okó mọ̀ sọ̀rọ̀ òbò. Mo béèrè wò. Ní tí ọlọ́kọ̀ bó wọn bọ̀ kò ní ìbò. Ìgbà abẹ́rẹ́ ló lò wọ́n bọ̀ lóòkùn. Ṣé ẹni tó fẹ́ tó yẹ kó dó kọ́kàn ẹ̀ balẹ̀ kó ríṣẹ́ ìránṣẹ́ ṣe sọ ti ṣe yún nà. Péjì tèmi lọ wá ń wo táwọn ń bẹ́. Tó bá ló kọ́ mi ìtòkò àtòbò ǹjẹ́ kó sọ kí n mọ̀ pé bẹ́ẹ̀. Mo béèrè wò. Èmi ẹsẹ̀ gbé hàn ya yín, mo decent jù yà láya yín lọ. Ẹ tètè gbọ̀ báyìí. Ẹ lọ wábi jòkó sí. Your formula is not my formula. The fact that you have devised a formula for yourself, that's your personal business. So go and find somewhere to sit. Ọ̀yọ́ model alternative therapy fún gbogbo olóríire tí wọ́n nílò àgbo. Tí ó bá ń ṣayé wọn bó ti tọ́ àti bó ti yẹ, tí ó bá ń fọ gbogbo ọ̀rọ̀ tí inú ẹ̀jẹ̀ dànù, gbogbo ọ̀fẹ́ ṣàn.
ẹ pé Ọ̀yọ́ Model Alternative Therapy 08068220707 l'Ọ̀yọ́ Model Alternative Therapy. YSR Company wọ́n ni wọ́n produce Princess and Honey paint. Ẹ jẹ́ á kàn sí wọn fún gbogbo àwa tá a bá nílò ọ̀dà. December time tá a tiẹ̀ wá yìí gan wọ́n ń ṣe discount fún àwọn customer wọn. So yá báwọn náà Princess and Honey paint. Ẹ jẹ́ á kàn sí wọn. Àwa tá a bá need contact wọn, ẹ jẹ́ á wá sí orí DM mi tàbí ká fi sí comment section fídíò yìí. Wọ́n wà lóríta Ọláìyá l'Óṣogbo, wọ́n sì wà ní opposite Old Governor Service. So yé wa bẹ́yẹn. Lila Caps Nigeria Limited náà fún gbogbo àwa tá a bá nílò tewétegbò káàkiri Ogun State, Ondo State, Abuja, ẹ jẹ́ á contact Lila Caps Nigeria Limited. Then gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀tẹ̀ kútẹ̀, ẹ kó bìràbìnà sí yín kúrò lórí page mi. Èmi ẹsẹ̀ gbé hàn ya yín, Ọlọ́run gbọ́. Ẹsẹ̀ gbé hàn ya yín. Nínú pé kéèyàn ọmọ ń tọ́ àti ń tọ́ yẹ lábí orí ọ̀fẹ́ t'Ọlọ́run fún mi. Kẹ́rẹ́ ìwábi jókòó sí. Ibi tí ń bá sí ọ̀bà tẹ́yìn lọ́rùn, ẹ kúrò lórí page mi lálàáfíà. Mo béèrè wò. Ọlọ́run ṣàánú wa.